ó jẹ́ àyẹ̀mí láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ó jẹ́ ìbùkún gbà láti mọ̀ pé ẹ̀yin náà ti wá láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àkókò yìí. Wọ́n kí n tó lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ bá wa sọ nínú ìwé Heberu orí 11 ni a wò ní òní ẹsẹ̀ 24. Mo kàn fẹ́ wo ọ̀rọ̀ kan níbẹ̀ tí yóò mú mi lọ sí ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì míì. Mo fẹ́ pè wá sí ètò pàtàkì kan tá a fẹ́ ṣe ní ọjọ́ 3 nínú oṣù kẹrin. Ohun tí a ní orí ọ̀fẹ́ láti ṣe ní ọjọ́ 3 nínú oṣù kìíní ọdún yìí ni pé a ti fún àwọn ènìyàn ní Bíbélì, ṣùgbọ́n wá sí mi lọ́kàn pé àwọn kan wà tí wọn ò bá wá, ṣùgbọ́n ibi tá a ti fún wọn ní Bíbélì náà ó jìnà. Mo á fẹ́ mú wa sí ibi tí ó rọrùn láti mọ̀ àti ibi tí a lè ti rí Bíbélì náà gbà ní rọrùn. Ní ọjọ́ 3 nínú oṣù kẹrin ọdún 2026 yìí, ó jẹ́ ọjọ́ Good Friday. Ó jẹ́ ọjọ́ tí kò sí iṣẹ́ fún gbogbo èèyàn. Ní déédéé aago 12 sí aago 2 òun la máa pín Bíbélì fún gbogbo ọkàn tó bá ti fi orúkọ wọn sílẹ̀ ní inú ìjọ New Manor Baptist Church. New Manor Baptist Church wà ní Bódìjà ní inú Penton Rice Event Center ní roundabout tán pè ní housing ní Bódìjà. Kò jìnnà sí Esmo, kò jìnnà sí Delichatu. Ní roundabout yẹn wọ́n ń pè bẹ̀ ní Penton Rice Event Center. Inú ọgbà yẹn nípa orí ọ̀fẹ́ Kristi láti máa fúnni ní Bíbélì láti aago 12 ọ̀sán ọjọ́ 3 nínú oṣù kẹrin, yẹn ni ọjọ́ Good Friday, ní aago 12 sí aago 2. Ó wù mí pé kẹ́ ẹ fi orúkọ yín sílẹ̀ ní ọ̀dọ̀ wa láti rí pé a mọ ẹni tó fẹ́ wá àti iye àwọn ènìyàn tí yóò wá láti wá gba Bíbélì ní housing roundabout ní Penton Rice Event Center ní ìjọ New Manor Baptist Church. Àwọn nọ́mbà tẹ́ ó pè ní 07038085652, 07087682122 àti 07055307492. Mo gbàgbọ́ pé eléyìí yóò jẹ́ orísun ìbùkún fún ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ ká wá mú Bíbélì wa ní kankan. Ìwé Heberu orí 11. Ìwé Heberu orí 11 ẹsẹ̀ 24. Wọ́n ka ẹsẹ̀ Bíbélì yìí, wọ́n sọ kókó rí ìwàásù mi fún wa, wọ́n sì gbàdúrà, wọ́n sì bọ̀ sínú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run nípa oore ọ̀fẹ́ Kristi ní àkókò yìí. Heberu orí 11 ẹsẹ̀ 24 Bíbélì wípé tí wọ́n ń pa agbára iná, tí wọ́n sì bọ́ lọ́wọ́ ojú idà, tí a sọ di alágbára nínú àìlera, tí wọ́n sì di akọni ní ìjà, wọ́n lé ogun àwọn àjèjì sá. Bí ó sọ pé wọ́n di akọni nínú ìjà, bí ó sọ pé a sọ wọ́n di alágbára nínú àìlera. Mo fẹ́ bá a sọ̀rọ̀ lórí tí mo pe kókó rẹ̀ ní nínú àìlera, in our weakness. Nínú àìlera wa, òní kókó rí ìwàásù tọjọ́ òní. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, ẹ ṣé torí pé ẹ̀yin ni Ọlọ́run tí ó ní agbára. Ẹ ṣé torí pé ọ̀rọ̀ yín sì yè kooro. Ẹ ṣé torí pé ó ní ohun tí ẹ fẹ́ fi ọ̀rọ̀ yìí ṣe. Mo gbàdúrà fún gbogbo ọkàn tó ń gbọ́ mi tàbí tí wọ́n ń wò mí lórí ayélujára wípé kẹ́ ẹ lè lo ọ̀rọ̀ yìí láti ran ayé wọn lọ́wọ́. Mo gbàdúrà pé kí ìwàásù tọjọ́ òní kó ní ipa rere. Tabari ẹnìkan tí kò tí ì ní Jésù lólùgbàlà, lẹ́yìn ìwàásù yìí kó lè dá Jésù ní. Ẹ ṣé torí pé ẹ ó gbọ́ tiwa. Ẹ ṣé torí pé ẹ ó ṣe ju ìbéèrè wa lọ. Ẹ kọ́ mi bí wọ́n ṣe sọ, ẹ sì jẹ́ kí ó ran àwọn ènìyàn lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí ni ìtumọ̀ àìlera? Àìlera jẹ́ àìní agbára.
àìní okun àbí kí okun ẹni dínkù, kí agbára ẹni dínkù, kí èèyàn má lè ṣe nǹkan tó lè ṣe tẹ́lẹ̀ tàbí kó má lè ṣe nǹkan kan rí, ó jẹ́ àìlera. Àìlera lè túmọ̀ sí níní ọkùnrùn, àìlera lè túmọ̀ sí níní àìsàn, àìlera lè túmọ̀ sí kéèyàn ní okun láti lè dẹ́ṣẹ̀, kéèyàn má ní okun láti lè ṣe ìfẹ́ Ọlọ́run. Àìlera lè túmọ̀ sí àìní owó lọ́wọ́. Àìlera lè túmọ̀ sí àìní ọgbọ́n. Àìlera ó ní í ṣe pẹ̀lú àìní, pé èèyàn ò lè ṣe nǹkan, èèyàn ní gbèdéke ibi tó dé nínú ayé. Ǹjẹ́ mọ̀ pé gbogbo ìgbà ní ẹran ara máa ń ní àìlera? Ìwé Mátíù orí 26, Mátíù 26 ẹsẹ̀ 41 rẹ̀. Ìwé Mátíù orí 26 ẹsẹ̀ 41 rẹ̀. Jésù ní ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà kí ẹ̀yin kí ó má bàa bọ́ sínú ìdẹwò. Àwọn ọgbọ́n tó sọ lẹ́yìn rẹ̀, lóòótọ́ ni ẹ̀mí ń fẹ́, ṣùgbọ́n ó ṣe kí ni o, àìlera fún ara. Gbogbo ìgbà ni ara máa ń ní kí ni o, àìlera. Ọ̀pọ̀lọpọ̀ gbà nìfẹ́ Ọlọ́run wù ọ́, ṣùgbọ́n èyí ló ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ gbà ló ní èròǹgbà láti ṣe nǹkan gíga mìíràn, ṣùgbọ́n àtẹ̀mí àti àkì lè ṣe. Ọ̀pọ̀lọpọ̀ gbà lórí wa láti tẹ̀síwájú nínú nǹkan kan, ṣùgbọ́n àti ṣe kò ṣeé ṣe fún wa, nítorí pé kí ni wá o, aláìlera ni wá. Nítorí pé ara ní gbogbo ìgbàlẹ̀ mi máa ń fẹ́, ṣùgbọ́n ó máa ń jẹ́ kí ni o, àìlera fún ara. Gbogbo ìgbà òun ni àìlera wà ní ara. Ìjà pé Ọlọ́run sọ̀rọ̀ nípa Ábúráhámù nínú ìwé Róòmù orí 4 ẹsẹ̀ 19 rẹ̀. Bíbélì wípé ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́. Ẹ máa gbọ́, bóò ni bàbá Ábúráhámù ní ọjọ́ orí wọn ṣe tún ní àǹfààní láti fún ìyá wa Sárà ní oyún. Ó gba ìlérí kan fọ́ wípé Sárà yóò bímọ. Ọlọ́run ló ṣèlérí náà. Ẹ máa gbọ́, ní orí 17 nínú ìwé Jẹ́nẹ́sísì, Bíbélì wípé Ábúráhámù rẹ́rìn o. Ẹ máa gbọ́, ní orí 18 nínú ìwé Jẹ́nẹ́sísì, Bíbélì wípé Sárà òun náà rẹ́rìn pẹ̀lú. Bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì rẹ́rìn tó, nǹkan kan òun ni ọ̀rọ̀ Ọlọ́run fi múlẹ̀ nípa wọn, tó fi di pé Sárà ó lóyún ní ọjọ́ orí tó lóyún nì, tó fi di pé Ábúráhámù ló ní oyún náà. Òun náà ni pé wọn kò ṣàìlera ní ìgbàgbọ́. Ṣé mo lè pè ọ́ níjà wípé ǹjẹ́ ò máa ṣàìlera? Ǹjẹ́ ìgbàgbọ́ rẹ kò mọ mẹ́ẹ̀ sí? Ǹjẹ́ ìgbàgbọ́ rẹ ó tiẹ̀ ń wá sókè sí? Ǹjẹ́ ìgbàgbọ́ rẹ ó tiẹ̀ ní ìrètí nínú? Ǹjẹ́ ìgbàgbọ́ rẹ ó tiẹ̀ ní okun? Jẹ́ kí n sọ fún ọ pé Ábúráhámù, Bíbélì wípé kò ṣàìlera ní ìgbàgbọ́. Níyì kò ro ti ara ohun tìka rẹ̀ tí ó ti kú tán, nígbà tí ó tó ẹni ìwọ̀n 100 ọdún àti kíkú inú Sárà. Ábúráhámù rò pé rárá, kì í ṣe tó lè bímọ mọ́. Kò ṣe àìlera nínú ìgbàgbọ́. Ọlọ́run kò fẹ́ ká ṣe àìlera nínú ìgbàgbọ́. Ó rán mi sí ẹ tó fi sọ fún ọ pé má ṣàìlera
nínú ìgbàgbọ́. Torí wípé nínú àìlera wa, mo fẹ́ fi nǹkan mẹ́rin hàn wá tí Ọlọ́run máa ń ṣe. Nǹkan àkọ́kọ́ tọ́lọ́run ṣe nínú ìgbàgbọ́ wa ni pé àìlera wa ni pé ó sì ń bójútó wa. He cares for us. God cares. Nínú àìlera wa kí ni mo Ọlọ́run ṣe o? Ọlọ́run sì ń bójútó wa. Ṣé rí Ọlọ́run yìí kì í ṣe Ọlọ́run tó yẹ pé nítorí àìlera yóò pààyàn tì. Kì í pààyàn tì, kì í sọ̀rọ̀ tínú nínú èèyàn. Níṣẹ́ ló ṣe kí ni o ní máa tọ́jú wa. Bíbélì sọ ìwé Róòmù orí 14 yẹn ẹsẹ̀ kìíní pé ṣùgbọ́n ẹni tí ó bá ṣe àìlera ní ìgbàgbọ́ ẹ gbà á ní àìtọpinpin ìṣiyèméjì rẹ̀. Ọlọ́run gan ó níwọ̀ àwọn tó ń ṣàìlera ẹ má ta wọ́n nù o. Èmi fún àmì èmi kì í ta ẹni tó bá jẹ́ aláìlera nù. Ó lè tó bá ṣe àìlera kí ló ní ká ṣe o ká gbà á. Ìtí máa yà mí lẹ́nu ni pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ wa àwọn tí ò lù lọ wọn kì í ṣe èèyàn pàtàkì nínú ìjọ. Ẹni tí kò bá ti ní iṣẹ́ ńlá tàbí tí ò bá ti mọ owó ńlá wọlé kì í ṣe èèyàn pàtàkì nínú ìjọ. Ǹjẹ́ mọ̀ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ jẹ́ èèyàn, gbogbo èèyàn ló ṣe ìtẹ́wọ́gbà. Àwọn tí ó jẹ́ opó ó yẹ ká ṣe ìtẹ́wọ́gbà nínú ìjọ Ọlọ́run. Àwọn tó jẹ́ aláìní bàbá ó yẹ ká ṣe ìtẹ́wọ́gbà nínú ìjọ Ọlọ́run. Àwọn tó jẹ́ ọlọ́rọ̀ ó yẹ ká ṣe ìtẹ́wọ́gbà nínú ìjọ Ọlọ́run. Àwọn tí ò ń ṣe ọlọ́rọ̀ ó yẹ ká ṣe ìtẹ́wọ́gbà nínú ìjọ Ọlọ́run. Nítorí pé Ọlọ́run sọ pé àwọn tó ṣe aláìlera kí ni ká ṣe o ká gbà wọ́n láìtọpinpin. Ẹnì ṣe nínú ìwé Àìsáyà, ìwé Àìsáyà orí 42 ẹsẹ̀ 3. Ìwé Àìsáyà orí 42 ẹsẹ̀ 3. Bíbélì wí pé ìyè fífọ́ ni òun kì yóò sẹ́, òwú tí ń rùn èéfín òun kì yóò pa, yóò mú ìdájọ́ wá sí òtítọ́. Ìyè fífọ́ kí ló lọ́wọ́ ní ṣe o? Ó lọ́wọ́ ní ṣe kí ni o? Òun kì yóò sẹ́. Ṣé rí ìyè fífọ́ yẹn igi ni? Ṣé rí igi yẹn ó tí rí? Lẹ́yìn bá fi ká lù ú yóò sẹ́. Kì í ká ṣe pé tí nìkan ìwúlò rẹ̀ kò pọ̀. Ẹ mọ̀ gbọ́ òwú tí ń ṣe èéfín á fi rí ọkọ̀ tí ń ṣe èéfín. Tọ́kọ̀ bá ti ń ṣe èéfín àwọn ẹlòmíì máa ń pa wọ́n tì ní. Ọkọ̀ tó bá ń ṣe èéfín èmi àti a kì í fẹ́ wọ̀ wọ́n. A kì í lò wọ́n fún ètò pàtàkì torí pé ó ti ṣe kí ni o? Ó ti ń ṣe èéfín. Ẹ yẹ kí n sọ fún wa pé kí ni Bíbélì sọ pé Ọlọ́run kì yóò ṣe sí méjèèjì o? Ó lè tó ń ṣe ó ní kò ní pa, ó túbọ̀ sí pé kò ní pátì, kò ní sọnù, kò ní wo pé ilé òwúlò mọ́. Ẹ kí n tọ́ fún wa pé nínú àìlera wa Ọlọ́run ṣe kí ni o? Ó ń tọ́jú wa. Nínú àìlera wa Ọlọ́run ó ń ṣiṣẹ́. God works, he can. Ǹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́lọ́run lè ṣe pẹ̀lú àìlera ẹ̀mí àti yín. Nǹkan àkọ́kọ́ tó máa ń ṣe láàrin gbogbo àìlera wa ni pé wọ́n máa ń lò wá fún ògo rẹ̀. Gẹ́gẹ́ bí pé kò ní pawátì nìkan. Ṣùgbọ́n àwa aláìlera yẹn, àwa yẹn gan lọ́lọ́run fẹ́ lò. Kọ́ríńtì kìíní, orí 1. Ẹ̀yin náà wẹ́sẹ̀ 15. Bíbélì wí pé nítorí pé Ọlọ́run gbọ́n ju ènìyàn lọ àti àìlera Ọlọ́run ní agbára ju ènìyàn lọ. Ṣé rí àìlera Ọlọ́run ó ní agbára ju ènìyàn lọ.
ẹ wá wẹsẹ̀ 17 yẹn ó ní ṣùgbọ́n Ọlọ́run ti yan àwọn ohun wèrè ayé láti fi dààmú àwọn ọlọ́gbọ́n. Ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé láti fi dààmú àwọn ohun tí ó ní agbára. Wò dáadáa, àìlera Ọlọ́run ó dára, ó sì lágbára ju ìlera èèyàn lọ. Ọlọ́run wá ohun tó Ọlọ́run máa ń lò láti gba gbogbo ògo, láti ní ara rẹ̀ lógo, láti lè jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé òun ni Ọlọ́run, láti lè fi ìwà láàyè rẹ̀ àti agbára rẹ̀ hàn. Ó ní pé àwa aláìlera ni máa ń lò. Ìwọ tó mọ̀wé, ìjọ mọ̀ pé o wúlò. Wọ́n pọkùnrin kan ní DMOD ní Chicago l'Amẹ́ríkà. Ní ìgbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa, ìjẹ́ mọ̀ pé só bá tà ní. Kò kàwé, kò mọ̀wé kà dáadáa. Ìjẹ́ mọ̀ pé àìlera yẹn Ọlọ́run sì lò bẹ́ẹ̀. Ní ayé yìí, oníṣòṣe ṣe ṣá. Kọ́lọ́run lo àìlera. Àwọn aláìlera yẹn Ọlọ́run máa fi wọ́n dààmú àwọn ọlọ́gbọ́n ni pé oògùn tó ni. Ohun tí àwa tá a jẹ́ òbí tá a bá ti jókòó táwọn ọmọ wa rí àwọn nǹkan táwọn ọmọ wa máa ń sọ níjọ́ míì. Ó tún bí pé ta ló kọ́ ọ. Ó tún bí pé bóòlù ṣe ríru ọgbọ́n báyìí. Ohun tí Ọlọ́run lè ṣe pẹ̀lú àìlera wa ni pé ó máa ń ṣiṣẹ́ ńlá. Nínú àìlera wa, a máa fún wa ní okun. Nínú àìlera wa, a máa fún wa ní ọgbọ́n. Nínú àìlera wa, Ọlọ́run máa fún wa ní ìtọ́ni. Ìyẹn nǹkan mìíràn Ọlọ́run máa ń ṣe pẹ̀lú àìlera wa. Kì í ṣe pé ó ń tọ́jú wa nìkan pé kò ní ta wá nù. Ṣùgbọ́n kì í ṣe pé ó ń lò wá nìkan nínú àìlera wa. Ìyẹn nǹkan mìíràn Ọlọ́run máa ń ṣe ni pé nínú àìlera wa, a máa wo ni sàn. It cures our weakness. Obìnrin tó ní ìsun ẹ̀jẹ̀, Ọlọ́run wò sàn. Àìlera kan ni ojú fífọ́, Ọlọ́run sì fún Bàtílómì ní ojú láti ríran. Àìlera kan ni pé Pétérù ó ṣiyèméjì lórí omi. Ìjẹ́mọ̀ tọ́lọ́run ṣe pẹ̀lú rẹ̀, Ọlọ́run nawọ́ sí i, kò jẹ́ kó jìn sínú ilẹ̀, kò jẹ́ kó rì. Ọlọ́run tọ́jú wa nínú àìlera. Ọlọ́run lè lò wá nínú àìlera. Ọlọ́run lè fún wa lókun nínú àìlera. Ṣùgbọ́n ó lè wo àìlera wa náà sàn. Ní ìparí, nínú àìlera rẹ, ìjọ mọ̀ pé Ọlọ́run ń pè ọ́. Kọ́ríńtì kìíní orí 9 ẹsẹ̀ 9. Wàá ka Heberu tí mo kọ́kọ́ kà yẹn lẹ́ẹ̀kan sí i. Kọ́ríńtì kìíní orí 9 ẹsẹ̀ 9. Bíbélì wí pé ṣùgbọ́n ẹ máa kíyèsára kí òmìnira yín kí ó má ṣe di ohun ìkọ̀sẹ̀ fún àwọn tí ó ṣe àìlera. Ọlọ́run ò fẹ́ ká jẹ́ orísun ìdíwọ́ fáwọn tó ṣe àìlera. Ọlọ́run wá ṣàlàyé fún wa nínú ìwé Heberu yẹn orí 11 yẹn. Ipe nínú àìlera wa, òun a máa ṣiṣẹ́ agbára. Wo ìgbà yẹn lọ́lọ́run ó pè ọ́ pé wá ṣe iṣẹ́ fún mi. Ó wà máa bíra rẹ bí Mósè ṣe ń bíra rẹ̀ pé akálòlòmọ̀ ni mí. Ó wà máa bíra rẹ bí Gídíọ́nì ṣe wí fún ara rẹ̀ pé èmi mo kéré jù ilé bàbá mi àti ìran bàbá mi òun ló tún ṣe kí ni òun tún kéré jù ní Ísírẹ́lì. Bọ́ọ̀lù ṣe wá jẹ́ pé mi ló pè é. Jẹ́ kí n tún sọ fún ọ dáadáa wípé àwọn aláìlera lọ́lọ́mọ ń pè. Yá ẹ̀rọ létí nǹkan kan bí mo ṣe ń parí ìwàásù yìí. Dáfídì, ìjẹ́ ìṣàkíyèsí pé bàbá rẹ̀ gòun rántí wípé ọmọ rẹ̀ ń kú kan. Pọ́mọkùnrin ń kú kan.
Samuel ló bí pé ṣọmọ rẹ̀ kù kan ni kó tó sọ pé bẹ́ẹ̀ mọ̀ ni ó kù kan nígbà mi ṣọ́ ẹran. Wípé Israẹli jẹ́ alágbára tó wà ní ìṣàkóso ayé ní ìgbà náà lábẹ́ ìṣàkóso Dáfídì ni tá a sì ní o aláìlera. Wọ́n Bíbélì ṣe sọ nínú ìwé Heberu yẹn tí wọ́n pa agbára iná tí wọ́n sì bọ́ lọ́wọ́ ojú idà tí a sọ di alágbára nínú kí ni o àìlera. Mo ń sọ fún wa pé nínú àìlera wa Ọlọ́run ń tọ́jú wa. Nínú àìlera wa Ọlọ́run ó lè lò wá. Nínú àìlera wa Ọlọ́run lè wò wá sàn. Nínú àìlera wa Ọlọ́run ń pè wá pé wá ìwà aláìlera, ìwọ táwọn èèyàn ti fojú tẹ́ńbẹ́lú, ìwọ táwọn èèyàn ti kọtì, ìwọ táwọn ìdílé rẹ sọ pé o ò wúlò, ìwọ yẹn lọ́lọ́run fẹ́ lò. Ó ń pè ọ́, ṣé ó dá lóhùn? Ó kọ́kọ́ dá lóhùn fún ìgbàlà. Ó kọ́kọ́ gba Jésù lólùgbàlà. Tó o bá ti gba Jésù sórí tó bí ètò ìṣe ń parí lọ yìí, máa pè mí báyìí. Àwọn òṣìṣẹ́ wa wọ́n kọ́ bó ṣe gba Jésù. Tó wọ́n rọrùn láti ní Jésù. Ọ̀rọ̀ ìgbàgbọ́ ni. O gbọ́dọ̀ mọ̀ra rẹ lẹ́lẹ́ṣẹ̀. O gbọ́dọ̀ mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ rẹ o jẹ̀bi ikú ọ̀run àpáàdì. O sì gbọ́dọ̀ mọ̀ pé ikú sísìn àtàjíǹde Jésù nìkan ló san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ. Ìwọ tó ti gba Jésù pé aláìlera ni mí, Ọlọ́run tí kọ̀ sílẹ̀ o, kò sọ pé òun ti ṣetán pẹ̀lú rẹ o. Ọlọ́run ní iṣẹ́ tó fẹ́ ṣe nípasẹ̀ rẹ, iṣẹ́ agbára sì ni. Ọlọ́run ní agbára láti wo àwọn àìlera rẹ sàn, àti tara àti tẹ̀mí. Ọlọ́run sì ń pè ọ́ pé wá, mo fẹ́ lù ọ́, ṣó dá lóhùn. Pè mí sórí 07038085652, 07087682122 àti 07055307492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi.